ìtúsílẹ̀ ṣé lóòótọ́ ni sẹ́ ìtúsílẹ̀ lè díẹ̀. òótọ́ ni ní ìgbà kan Jésù sọ fún àwọn ọmọ yẹn ó ní ẹ lọ sí inú ìloro ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n dè mọ́lẹ̀ ẹ lọ tú bí ẹnikẹ́ni bá bí yín ẹni Olúwa ní fi ṣe. ìyẹn túmọ̀ sí pé gbogbo ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ tú ẹnìkan sílẹ̀ tó wà ní ìdè agbára kan máa bí wọ́n pé ta lẹ́nu kò tú. wá ètò ọ̀fẹ́ tú lẹ̀. nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtúsílẹ̀ yìí àwọn wo ló jẹ́ gbáǹkọ́gbè ìtúsílẹ̀ tẹ́ ti bá pàdé nínú iṣẹ́ mọ́nìgbàgbé ìtúsílẹ̀ tẹ́ ti ṣe àmọ́ pọ̀pọ̀ ṣùgbọ́n ẹ bá wa kọ́ bọ̀ bíi 3 4. ọ̀dà ní ọjọ́ kan obìnrin kan èmi àti ìyá àdúrà yìí sọ̀rọ̀ yẹn lánàá obìnrin kan wá sí orí òkè kì í ṣe orí òkè tọ̀dọ̀ wa ni mo ti lọ gbàdúrà ńjọ́ yẹn mo wá rí tó ń gbàdúrà pé Olúwa o ṣé o èyí ní ọjọ́ 7 tó ń ti wà ń bí Olúwa o ṣé tó ti gbọ́ àdúrà wọn. wọ́n á ní madam ẹ̀yin àti talẹ́jọ́ wá síbí Olúwa nìkan ló ń dá wa mo lọ́lọ́run tí ì gbọ́ àdúrà yín mo tí Ọlọ́run fi hàn mí wọ́n á ní kó lọ ra pure water kan wá wọ́n á gbàdúrà sí i mo tó bá ti di dégédé aago 10 kó tu sínú bọ́kẹ́tì omi kan kó fi wẹ̀. ó ní èyí lòun lọ ilé pé ọjọ́ 7 làwọn aláṣẹ orí òkè ní pé kóun lò mo ní ẹ lọ bá wọn pé kán fún yín ní ọjọ́ 3 sí. ó wá ṣe bí mo ṣe ní kó ṣe ó fi omi yẹn wẹ̀ ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ bó ṣe tó àkókò kan tó ń sùn ó kàn kígbe wá látòjú oorun ni àwọn ìwà pé madam kí ló ṣẹlẹ̀ ó lóun lálàá ni wọ́n ní ṣe báwọn rí ìránṣẹ́ Ọlọ́run kan tó gbàdúrà fún yín lọ́sàn-án tó ní pé ẹ ó làálàá kan kẹ́ ẹ pé àwọn ó bá pè mí lóru yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ó lóun rí ara wọn láàrin àwọn obìnrin kan tó ń róṣọ máyà wọ́n tọ̀nà sílẹ̀ lẹ́ báyìí wọ́n á dáhùn kúnlẹ̀ láàrin wọn wọ́n á ní ẹ̀pá wọn á ní kó má wọ̀rí tó bá di ọjọ́ kejì máa wá àwa lọ síbẹ̀ a ṣe ìtúsílẹ̀ fún ṣẹ́ẹ́rì bí mo ṣe ń bọ̀ nílé mo rí àwọn nǹkan kúkúkú tí òjò báyìí lọ tó ń lé mi wọ́n á pọ̀ wọ́n á sọ fún ìyàwó mi ní jáde tẹ̀ máa lọlé nígbà tá a délé àwọn ọmọ ń sẹ dáàdi ẹ káàbọ̀ mọ́ gbogbo yẹn máa wọnúlé mọ́mí ẹ̀yin náà ẹ wọnúlé wọn á dúró síta àwa jọ ń gbàdúrà àjọ ń fà mo bẹ̀rẹ̀ sí gbàdúrà mo wà á bẹ̀ di aago 11 lóru kó tó di pé gbogbo àwọn agbára yẹn Ọlọ́run bá mi ṣẹ́gun wọn. wọ́n fẹ́ bá yín rọ́ wọlé tẹ́lẹ̀. obìnrin yẹn ó sọ pé ogun ti ṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run fi hàn mí pé ogun rẹ̀ ò tí ì ṣẹ́. mo ní pé ọkọ yín kọ́ ó láwọn ti sin ní last week mo ní ọmọ mélòó lẹ bí fún wọn ó láwọn ò bímọ kankan mo ní ọkọ tẹ́ ẹ fẹ́ láàárọ̀ ọjọ́ ayé yín kọ́ obìnrin yẹn ní ọjọ́ kan òun lọ bí iṣẹ́ kó n tó dé ọkùnrin yẹn ó ti kẹ́rù ó ti kókó ònulé mo ní ìjẹ́ gbúrò ẹ̀ láti ọdún tẹ́tí ó lóun rí njọ́ kan níyànà àǹfààní ní challenge ó ní pẹ̀lú ọmọ 2 ọkùnrin yẹn ti wá padà fẹ́ lómi ó ti bímọ ó ti ká ọmọ yẹn lọ ní school. mo ní ọkùnrin yẹn jáde wọ́n sọ fún wípé bí ò bá kú lọ́dún pé yóò kú ni mo ní ọkọ yín tẹ́lẹ̀ sin last week ẹ̀ kú yín ló gbà kú. ikú ẹni yẹn ló gbà kú. bẹ́ẹ̀ ni mo ní ogun tẹ́ ń jà òun ló dẹ́mi ọkùnrin yẹn légbodò. ìkànnì yẹn òmíràn ilé ò ti kọjá bí ọ̀sẹ̀ 2 lọ obìnrin kan wọ́n ti dé yín mọ́ níkùn obìnrin yẹn kọ́kọ́ wá sí program níbi oyún ò tí ì ju oṣù 2 lọ wọ́n á ní alábìnrin ohun tí mo rí ń kọ ẹ̀ yìí mo rí pé ọ̀ràn ló wà nínú ikùn ẹ̀. ọ̀ràn. mo ní oyún ọ̀ràn lónìí ọ̀rọ̀ yẹn wá bínú kò wá mọ́ ṣùgbọ́n gbà tó di bí oṣù 7 àwọn tó ń rí ẹ̀mí rẹ̀ ò gbé ó ti lọ káàkiri bí kí màálù máa lé bí kí láyọ̀n máa lé bí kí egungun máa lé káàkiri lójú oorun ìgbà tó wá padà wá wọn á ní kí ló ṣe ló ń dádì ọ̀rọ̀ yẹn bí òun nígbà yẹn ni pé mo yẹ sọ ní public pé oyún ọ̀ràn lòun ní mo kí ló wá gbé yín padà wá báyìí oyún yẹn ti wá àwa bẹ̀rẹ̀ sí gbàdúrà oyún yẹn bẹ́ẹ̀ ó fẹ́ kó gbẹ́nu wọ 11 months bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe àtúnṣílẹ̀ ó lọ bí ọmọ yẹn ṣe rí ní òru ọjọ́ tó bímọ yẹn mo kàn láàlá ni pé mo rí pé bàtà 2 sọnù
ṣe jí nìyẹn kí ló dé Olúwa ní bẹ̀rẹ̀ sí gbàdúrà torí ẹ̀mí rẹ̀ àtẹ̀mí aya rẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà Sunday tó kọjá ló wá ṣe kó mọ ní chọ́ọ̀chì oríṣiríṣi àwọn ìdojúkọ ni ìránṣẹ́ Ọlọ́run máa ń ní ìdí nìyẹn tẹ́ fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run á máa fọwọ́ ra ogun àwọn ènìyàn ni wọ́n máa fọwọ́ ra ni wọ́n á ní gbomi lọ́lù wọ́n máa fọwọ́ ra ogun torí pé wọ́n mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju ìjì lọ bí a bá fi rán ènìyàn níṣẹ́ ìtúsílẹ̀ kì í ṣe ọ́fíìsì téèyàn lè yọjú wọ̀ kì í ṣe ọ́fíìsì téèyàn lè ṣàyọjú wọn pé mo fẹ́ ṣe bí lágbájá ṣe ń ṣe mo fẹ́ gbàdúrà bí ọ̀rẹ́ mi wòlíì yẹn ṣe ń gbàdúrà kì í ṣe bẹ́ẹ̀. iṣẹ́ ìtúsílẹ̀ kìí kàn ṣe pé èèyàn ṣàdédé máa ń ṣe. rárá o ìpè ní lọ́tọ̀ ó ní kọ́ ministry ni bá a ṣe ní evangelical ministry tá a ní song ministry tá a ní prophetic ministry tá a ní teaching ministry bẹ́ẹ̀ náà la ní deliverance ministry ó dá dúró lọ́tọ̀ ni. ṣe rí iṣẹ́ ìránṣẹ́ ó dàbí iṣẹ́ dókítà ni dókítà ojú wà dókítà egungun wà dókítà inú wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn mọ̀ wọ́n á kò déédéé lọ sí hospital dókítà yẹn a máa ṣe trial and error a máa ogbójú wa fẹ́ni tó jẹ́ pé neurosurgeon àbí tó jẹ́ gynecologist tó bá pẹ́ tó bá rí pé òun mójútó ẹ̀ akọ lẹ́tà á lóun rí fáìlì lọ sí ibì kan. ọ̀pọ̀lọpọ̀ ló wà lábẹ́ àwọn iṣẹ́ ìránṣẹ́ báyìí tó jẹ́ pé wọ́n ń ṣe trial and error lé lórí ni. ọ̀ǹtìgbà tó bá pẹ́ lẹ́ni àrígbá ó dà pé ìtúsílẹ̀ wọn ò sí níbí. nínú kó nǹkan ọmọ wà mọ́ fúnra ẹ̀ àbí wọ́n sọ pé. mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tó sọ fún ènìyàn pé wá iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ lọ a ò rán mi sí ọ. obìnrin yẹn ló wá sọ́dọ̀ wa nígbà tí mo wá gbàdúrà fún ó wá ní pé ẹnìkan ló sọ pé kóun wá iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ lọ ó ní tóun ò bá wa lọ ó lóun ò ní márì dèpòdépò pé òun ò bímọ òótọ́ dẹ̀ ni gbogbo ohun tó yẹ kí èèyàn ní gẹ́gẹ́ bí ọmọbìnrin wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ gbogbo téèyàn máa ń rí téèyàn máa fi sọ pé ọmọbìnrin lélẹ́yìí inú ìtúsílẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí dáwọn àwọn ẹ̀yà ara yẹn padà àwọn ẹ̀yà yẹn tó fi lè rí tó wá dúró gẹ́gẹ́ bí obìnrin lónìí ó ti ṣègbéyàwó lónìí ó ti ní ọmọ. àwọn nǹkan wo ni ìtúsílẹ̀ rẹ̀ lè ná pé ìtúsílẹ̀ tó le pé deliverance nǹkan báyìí ohun tó ìtúsílẹ̀ tó le kó múra dáadáa o. ogun ìpìlẹ̀ ni. ogun ìpìlẹ̀. bẹ́ẹ̀ ni ogun ìpìlẹ̀ torí pé kì í ṣe ogun téèyàn fúnra rẹ̀ fà sínú ayé ènìyàn ogun tó jẹ́ pé èèyàn jogún bá ní ogun tó jẹ́ pé àwọn bàbá ló ti fà sínú ayé ènìyàn àwọn òbí èèyàn ló fà sínú ayé ènìyàn fún àpẹẹrẹ a ò mọ bá ṣe ṣe omi tí wọ́n fi kọ́kọ́ wẹ̀ wá nígbà táwa kékeré omi mi wà tó yẹ pé wọ́n á kọ̀ gbé fọ́mọ ọ̀dọ̀ kan pé lọ́ọ́ bá mi da omi inú obìnrin kan wà ní ìjọ kan ó gbé ọmọ wá mo wá rí ọmọ kékeré ọmọ yẹn wá ń ru òun gbẹ máa ní tálẹ́jọ́ ń gbélé ó lóun àtọmọ ọ̀dọ̀ òun làwọn jọ ń gbélé mo ní kó fojú sílẹ̀ kó máa wo ọmọ ọ̀dọ̀ yẹn dáadáa ọjọ́ kan ó wá fi omi wẹ̀ tán fún ọmọ ó ní kó ọmọ ọ̀dọ̀ yẹn lọ dànù wúmà yẹn wá ra ń tẹ̀lé ọmọ ọ̀dọ̀ yẹn bọ́ sẹ́yìn fẹ́ǹsì ó dẹ̀ bọ aṣọ ó dẹ̀ da omi yẹ̀wẹ̀ yẹn sára. why. ó lo oògùn ọmọ yẹn ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan wà tó máa ń pè ní olubi ọmọ báwo lẹ ṣe mọ̀ tó ṣe ṣe ẹlòmíì àkọsọ pé ẹjọ́ nọ́ọ̀sì ẹjọ́ ẹ bá mi ṣe bó bá ṣe wù yín ẹ bá mi ṣe bó bá ṣe wù ibo ló mọ̀ tó wọ́n gbé lọ. ogun ìpìlẹ̀ nìyẹn. òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ò lójútùú lónìí. tẹ́lẹ̀ máa rò pé bóyá ìyá kan ló ń ṣèyàn àbí bàbá kan ló ń ṣèyàn ogun ìpìlẹ̀ ibẹ̀ abẹ́ ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun farapamọ́ sí. wòlíì kan sọ̀rọ̀ pé olóbìnrin kan pè wọ́n láti Amẹ́ríkà pé bóun ṣe níwà tó ń ṣe dáadáa tó pé òun ti ná owó tó lé ní 6 million lórí ogun kórìíra pé wọ́n máa kórìíra òun. bẹ́ẹ̀ni. wòlíì nígbà tó ń wá lọ wò wá ló ń rí wípé kàìn tí wọ́n fi wẹ̀ inú ṣáláńgá ni wọ́n sọ sí. ogun ìpìlẹ̀ nìyẹn. ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wá ti máa fún ní wọ́n á ní lọ gbàwẹ̀ 21 days lọ gbàwẹ̀ 7 days. bó ní irú kàìnkàìn yẹn sì wá lè yọ kó nù ṣáláńgá. kò lè yọ májẹ̀mú tó wà lẹ́yìn ẹ̀jẹ̀ ni. májẹ̀mú tó gbé iṣẹ́ yẹn ró náà máa bàjẹ́
bí májẹ̀mú ìṣáájú ò bá bàjẹ́ kò lè sí àyè fún tuntun. májẹ̀mú dàbí fuel tó ń gbé mọ́tò rìn. ṣe mọ̀ pé immediately tí epo bá ti tán nu mọ́tò yẹn máa dúró ni. bẹ́ẹ̀ ni májẹ̀mú ṣe rí. májẹ̀mú ló ń ró ogun ayé wa lágbára. So tí wọ́n bá ti bà májẹ̀mú yẹn jẹ́, ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 14 ó ní a sì ti pa ìwé májẹ̀mú nì rẹ́, èyí tí a kọ lòdì sí wa, a mú kó lójú ọ̀nà, àkànmọ́ igi àgbélébù. Ó dàbí bátìrì nù pé láìsí májẹ̀mú ogun ò lè jà yàn, kò lè dá yàn jà. májẹ̀mú kan ló ń gbèrò. Torí ogun dàbí rìmóòtù tí wọ́n mọ̀ control sí báyìí bí ó bá sì sí bátìrì nù rìmóòtù kò lè ṣiṣẹ́. bó ṣe rí nìyẹn. So kì í ṣe pé kàǹkàn yẹn máa jáde. Ọ̀pọ̀lọpọ̀ ibi láti lọ gbàdúrà tó yẹ pé bóyá wọ́n rí nǹkan mọ́lẹ̀ síbẹ̀ tógun wá ń jẹ àwọn yẹn, bóyá tó ń fa ikú ọmọ àbí ó ń fa ìfàsẹ́yìn àbí ó ń fa oríṣiríṣi àìsàn. Kì í ṣe pé a máa bẹ̀rẹ̀ sí wú ilẹ̀ lẹ́nu ilé yẹn. májẹ̀mú tó gbé ogun yẹn ró, tó ń gbé ohun tí wọ́n rì sínú ilé yẹn ró la máa bàjẹ́. Kì í ṣe pé abẹ́yà máa bẹ̀rẹ̀ sí máa wú ilẹ̀. Ẹnìkan lọ gba ẹ̀sìn gbàgbọ́ lọ́sàn-án gan, ọwọ́ ajá àwọn gbàgbọ́ kólekóle bíi ṣọ́ọ̀ṣì ẹlẹ́kùn kankan. Wọ́n ní ẹgbẹ́ ọ́fíìsì ẹ̀ báyìí babaláwo kan wà ń bẹ̀, ìyẹn máa rí èṣù mọ́ ọ bẹ́sù ń bẹ̀ ni o. Nígbà tí ó gba ọ́fíìsì ó rí èṣù ń bẹ̀ o. Lọ́ba dé láti ṣọ́ọ̀ṣì ìrọ̀lẹ́ ńjọ́ kan, lọ́ba ní àti Sátánì àtọmọ ogun rẹ̀ pé Olúwa bá wọn wí. Lọ́ba mú jígà ìpùkẹ̀ wọ́n ní wọ́n bá pariwo bàbá lágbájá nǹkan dé o bọ̀dá lágbájá. wọ́n ní bàbá bá jáde tẹ́ ẹ bá súnmọ́ wọn ó bùn yín jígà lórí. dákun bàbá mi, inú ní ń bí ọ, má bínú sí ń bọ́ mú nǹkan igbá ẹrù wá tó kó sínú. wọ́n ní a bá kó sínú gbẹ. òun ò tí ẹ mọ̀ pọ́rọ̀ gidi tó wọ́n bá lẹ́nu yín ni. wọ́n bá kó gbogbo ìyangí tí wọ́n fi ń ṣe èṣù kankan àti gbogbo wọn lọ́pàá kan wà ńbẹ̀ kò gbọ́dọ̀ fi ẹ̀gbẹ́ kan lẹ̀. ọ̀pá òsùn àbí nǹkan ni wọ́n máa pè tí táwọn olóòṣà máa lè jẹ wọn jẹ wọn. wọ́n ní ló mú lọ́sọ̀ọ́gbó nìyẹn orí ló yí gbirigbiri ó di wọ̀ǹgọ́tà. nígbà tó di ọjọ́ keje gẹ́gẹ́ wọ́n nígbà òdìjọ́ kejì bàbá tó wá yọjú sí pé Jésù ọmọ gbàdúrà rẹ o n tó ṣe yìí lánàá. òun ọmọ pé kódà oorun ayọ̀ oorun àlàáfíà ló ń gan sùn. òun ò tún rí èṣù mọ́ bẹ́ẹ̀ mọ́ nítorí ìdí eléyìí mọ́ bínú sóhun. wọ́n ní bàbá bá tún ọba ẹ̀yin náà mọ́ bínú sá. ń wọ́n mọ̀ pé èèyàn gidi báyìí nìyí ọyẹ ẹ̀kúnlẹ̀ ẹ̀já gbàdúrà. wọ́n ní bàbá bá tún dijú lórúkọ Jésù. wọ́n ní fi fìlà kù bàbá lórí pè. nígbà òtọ́sẹ̀ kan bí ìjọ méje ọkàn ṣàdédé sùn nínú ọ́fíìsì náà ni ó nasẹ̀ sórí tébù. ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí mi ò ní dákọ̀ ẹ̀ torí tí mo fi ní dákọ̀ ẹ̀ ni pé mo fọkọ̀ bò láṣìírí òṣèré ni iṣẹ́ rẹ̀ jẹmọ́ láyìn sẹ́tàǹsì. ọba dìde wàràrà lọ́sàn-án gangan ọba bọ́ sí títì. mòjísọ̀ Ọlọ́run tí wọ́n kọ́kọ́ rí ni pé ó bẹ̀rẹ̀ sí ní páàsì mọ́tò onígòsù ló ti pọ̀ jù. bọ̀dá lágbájá òṣèrú eléyìí bàbá ní ẹjọ́ páàsì o gòsù ló tọ́pọ̀ yóò fi lọ dáadáa o. dídé tí ó dé ìkòkò ọba gbomi gbẹ̀yìn mọ́. eré ni àwàdà ni kò sí bí wọn ò ti tọ́jú wèrè ẹ̀ wọn ò rí wò. títí láyé ìgbà tí wọ́n pé wọ́n ń gbé èèyàn wọ́n ti gbá wọ́n ń ṣàwòhùn. láyé ìgbà yẹn òun ni mọ́ǹtàwé èyí ló kó sọ́wọ́ àwọn aráàlú tí wọ́n ń pààyàn káàkiri. wọ́n sì ní wọ́n pa á pé òun dígbọ́n ni òun ṣe bí wèrè ni èyí ṣe wèrè. tí gbogbo wa sì mọ̀ pé wèrè ni. mo ti pàdé ẹ̀rí tí mo bọ́ bàtà ẹsẹ̀ mi fún pé gbà torí nínú òrùn gangan kò bọ́ bàtà. ilé tèmi ò sì jìnnà bẹ́ẹ̀ mo bọ́ bàtà mi fún nígbà bá kawó fún lẹ́wọ̀ bá kawó fún lọ́lọ́ ju ẹjọ́ náà bó ṣe kú nù. sáfọ́fà ni ká pè yàn ní àbídìlé France tó fẹ́ ṣe ló yíwọ́. Bíbélì ní pé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Ọlọ́run ò rán níṣẹ́ tó ṣe. Ọlọ́run ò rán. ta ló wá sí ebi Jésù ní ń pariwo ńgbà tí. rárá o ṣẹ́rí ìmọ̀ ẹ gbọ́dọ̀ ní ìmọ̀.
kì í ṣe pé ẹni tó wà ń bẹ́ẹ̀ ló sọ pé òun gba Jésù pé ẹjọ́ ẹ wá bá òun palẹ̀ bí mọ́. ó fún Jésù tipátipá ni sẹ́yìn ò lè fún yàn Jésù tipátipá. rárá o ẹ lè fún yàn Jésù tipátipá o. pé ẹ gba Jésù ni o. rárá o kò ṣeé ṣe Ọlọ́run máa ń rán yàn iṣẹ́ ni. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ òfin rí ìtúsílẹ̀ lábẹ́ wọn nítorí pé Ọlọ́run ò rán wọn. So ọ̀pọ̀lọpọ̀ ogun ni wọn ò lè tú wọn kàn máa fọwọ́ ra lórí wọn ní bó ṣe ń lọ yẹn o àlàáfíà ni fún ẹ o ogun ayé ẹ ti ṣẹ o. mo wà ní orí òkè kan ní ọjọ́ kan ìránṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣiṣẹ́ wọ́n gba owó rẹ̀ wọ́n lẹ́ni tó máa sọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ mo sì ń wo obìnrin kan lọ́ọ̀kan pé wọ́n ti di oyún mọ́ níkùn. ṣé mo gbé ìránṣẹ́ Ọlọ́run bíi mẹ́rin ti ṣẹ́ mẹ́ta ti lé àdúrà ìkẹrin ti òun ló sọ̀rọ̀ Ọlọ́run ìkan míà márùn gan ìkan wá gba owó rẹ̀ ó sọ ìfilọ̀ àṣírí ẹnì kankan tá a fi rán láti rí obìnrin yẹn tó wà nínú ìdè. ṣùgbọ́n nígbà tá a ṣe tán obìnrin yẹn wá ń yí orí òkè ká mo á sọ fún madam tẹ bá ti ṣe tán kẹ́ ẹ rí mi. wọ́n ní òun ti ṣe tán ibi tẹ́ ẹ dúró sí ohun tá a fi délé ọmọ ẹ kó tú ó tán ọ̀rọ̀ tí mo sọ fún nìyẹn ó sì bẹ̀rẹ̀ sí í pariwo mo dẹ̀ ní káwọn èèyàn kọ́ ràn án lọ́wọ́. ṣé rí ọkùnrin tó lọ sí di èṣù tó lọ ń pa Jésù kọ́ ló ránṣẹ́ àìní ìmọ̀ ni bíi ní pé àwọn ènìyàn mi ń ṣègbé torí pé wọn ò ní àìní ìmọ̀ yẹn ló ṣekú pa. ẹ jẹ́ ká sọ wípé ẹni tó ní èṣù yẹn ló sọ pé òun ti gba Jésù o ẹ wá ràn mí lọ́wọ́ o wàá tún ṣe lọ béèrè gan ó lọ béèrè lọ́dọ̀ Ọlọ́run Olúwa ṣé kí n lọ ṣé kí n ṣé wàá tì mí lẹ́yìn bí iṣẹ́ ìránṣẹ́ ṣe rí nìyẹn. kìí kàn ṣe pé èèyàn kan ṣàdédé bẹ̀bẹ̀ káàtó. ara o. nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe nínú ìtúsílẹ̀ èwo ni mọ́ni gbàgbé tó mú bẹ̀rù wájú tó bá yẹn lẹ́rù. ó pọ̀ ẹgbọ́n ìyáàdúrà ìkan wà ok ọjọ́ tí ìjà fi yẹn lẹ̀ ìkan wà tó yẹ pé ọmọkùnrin kan ni mo rí pé wọ́n fi sínú pàlàpàlà bá a ti bẹ̀rẹ̀ sí í ṣe ìtúsílẹ̀ fún bó ṣe di àárọ̀ nìyẹn tó lè dìde mọ́. ìyá àdúrà ẹ sọ̀rọ̀ yẹn lánàá ìyá àdúrà ní níjọ́ láti ọdún tá a ti ṣiṣẹ́ ìránṣẹ́ ó ní kò tí ì sí ọjọ́ tí ẹ̀rù bá wọn tó bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n bó ṣe wá rí mi pé mo wọnú ilé nítorí pé ilé mi wà níbi tí church wà bó ṣe wọ onínú dùn pé dáàdì ti lọ bá gbára wa bí mi ṣe lọ gbé Olúwa ní kí n lọ gbé omi tó wà wájú pẹpẹ tó wà nílé wa mo ṣe gbé tí mo ṣe tù dàrí lórí bó ti dìde nìyẹn. gbogbo bá ti sọ pé yá agbára Ọlọ́run kò wọnú ẹ̀ dìde lórí ẹsẹ̀ pé ṣe sílẹ̀ lẹ́nu tó yàrá tẹnu ẹ̀ wọ́. oríṣiríṣi mo gbọ́ ìkan tí ọ̀rẹ́ mi làwọn eléyìí kì í ṣe mi ò ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n náà lọ gbàdúrà mi tù sílẹ̀ fáwọn kan wọ́n ní bí nǹkan tó ń ṣe ni ẹ bóyá ta sórí ìkan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lọ gbàdúrà wọ́n náà ṣe wá gbé òun lọ sí church wọ́n lọ ń gbàdúrà fún bàtà rẹ̀ wá yàtọ̀ wá sọ pé láyéláyé òun ò ní gbá front mọ́ òun ò ní gbá front òun ò ní ṣiṣẹ́ ìtúsílẹ̀ rárá òun ò ní bẹ́ síwájú mọ́ níbi. wọ́n máa tẹ̀lé àwọn èèyàn ni. oríṣiríṣi ìdojúkọ bá a ti wá sórí afẹ́fẹ́ yìí náà kì í ṣe pé àkọ̀wá lásán àwa pẹ̀lú àwẹ̀ àti àdúrà lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wò wá àwọn alágbára ń wò wá àwọn alágbára òkùnkùn ń wò wá. so ní àwọn ìgbà mìíràn ìyanu a máa ṣẹlẹ̀ Ọlọ́run máa mú ìfẹ́ polongo orúkọ rẹ̀ nínú ayé ìránṣẹ́ rẹ̀. ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ nípa àlá àti ọ̀nà àbáyọ. ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. ó ń kọ́ ṣẹlẹ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn obìnrin kan wá sọ́dọ̀ mi wọ́n fi ṣe ọ̀gá nílé ilé ìfowópamọ́ àwọn tó máa ń yá àwọn olókoòwò kéékèèké lówó wọ́n fi ṣe ọ̀gá ńbẹ̀. ó wá lálàá wípé obìnrin kan yọ sùn ó wá gba nǹkan kan lọ́wọ́ òun ó tọwọ́ báyìí òun wá fún ní nǹkan olóhùn tètè gbégbèsè ìgbà tó máa débi iṣẹ́ ó dà pé bí ọjọ́ Friday ní kíní yẹn ṣẹlẹ̀ ìgbà tó máa débi iṣẹ́ ọjọ́ Monday wọ́n ti táìpù sákìlẹ̀tà ẹ̀ láìṣẹ̀. má ní kí ló dé tó pè. kábíyèsí Ọlọ́run. wọ́n ní òun kàn rò pé òun káàtì ẹ̀sẹ̀ ẹni tí pé òun ò rójú ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú irú ìṣòro báyẹn
tó jẹ́ pé àlá ó ti fara hàn. àlá tí wọ́n ti ojú oorun ojú àlá gbé ogun oríṣiríṣi sínú ayé àwọn ènìyàn. ìdí tó lù wá fi ní kí n wá ní ká sọ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ lálàá ní àlágọ̀. bẹ́ẹ̀ ni. ní àlágọ̀. sálà ò wá gọ̀ lẹni tó ti ga jáde yunifásitì yóò tún bára rẹ̀ lóko níbi tí ń lọ primary school náà ní ó bára rẹ̀ nínú ilé àlàpà ẹni tó wà ń lu èbò. bẹ́ẹ̀ni ṣé ọ̀wá gọ̀ sálà ò wá gọ̀ nu. ẹ wo ọlọ́run fi àlá ṣe olùrànlọ́wọ́ ètò ayé wa ni. nínú ìwé Jóẹ́lì orí keje ẹsẹ̀ 17 lára àwọn ẹ̀bùn tọ́lọ́run máa tú jáde Ọlọ́run ó tú ìran jáde òun ó tú àsọtẹ́lẹ̀ jáde Ọlọ́run ó tú àlá jáde nítorí náà tó o bá lè ríran tó o gbóhùn o gbọ́dọ̀ lè láàlá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ò bá lè téèyàn kì í gbóhùn Ọlọ́run tí ò dẹ̀ kì í rí ìran o gbọ́dọ̀ lè láàlá tí o bá rí kankan ṣe ní mẹ́tẹ̀ẹ̀ta inú òkùnkùn ló wà. pẹ̀lú èyí tẹ́ ẹ gbé kalẹ̀ then sọ ni pé bàbá rẹ nìkan tó ń bá ní tọ́ lálà tí ń bá lẹ́rù àbọ̀ lálà tí ò rántí àbọ̀ lálà tó ń rò pé ibi ni ẹ lè tú fún lẹ̀ ń wíhun sẹ́yìn mọ̀ túmọ̀ àlá. ohun tí mo ṣe wá sórí ètò yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń lá àlá tí wọn ò mọ ìtumọ̀ ẹ̀ àlá rere wà àlá òdìkejì náà dẹ̀ wà. tí ọmọ pé òun ti lálàá báyìí nǹkan dé. ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ ẹbí kan pè mí ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ó lóun lálàá ó lóun rí kábíyèsí Ilé Ifẹ̀. ó wá pe ẹnìkan ó pe ìránṣẹ́ Ọlọ́run kan ìyẹn wá ní pé kó ṣọ́ra o pé ẹnìkan fẹ́ fi ṣoògùn owó ni. mo á ní kì í ṣe ìtumọ̀ ènìyàn. mo ní ìtọ́ tí ó rí yẹn pé Jésù Kristi ló fi ara hàn ẹ́. ó ní kó múra láti ṣe iṣẹ́ òun. bẹ́ẹ̀ ni múra láti ṣe iṣẹ́ òun. ó ní abájọ ó ní tóun bá fẹ́ sábà ẹ̀ tóun bá gbà bíbà ẹ̀ òun lòun àti bá kábíyèsí yẹn níta tóun bá tún sábà ẹ̀ tóun bá tún dẹ́nu ọ̀nà òun àti bá kábíyèsí yẹn níta. ìyẹn ni pé kò sí ní tó lè ṣe ju pé kó gbé àgbélébù yìí lọ. bí àlá rere ṣe wà bẹ́ẹ̀ náà ni àlá ibi wà. èèyàn dẹ̀ gbọ́dọ̀ múra sí àìṣe bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run ti fún ẹ lórí ọ̀fẹ́ láti láàlá yẹn ó yẹ kó yíyan gbé ìgbésẹ̀ sí ni. fún àpẹẹrẹ ẹni tó ń ríra rẹ̀ ní ilé tó ti gbé tipẹ́tipẹ́ bí ilé tí yàn ti gbé bíi 15, 20, 25 years ago ó kò bẹ̀rẹ̀ sí ríra ẹ̀ ń bẹ̀ ìyẹn ń ṣàpẹẹrẹ ìfàsẹ́yìn. bẹ́ẹ̀ ni dípò kẹ́ni yẹn máa lọ síwájú nínú ìrìn àjò a máa padà sí ẹ̀yìn. tí wọ́n bá ara wọn tí wọ́n jọ lọ primary school ńkọ́. bẹ́ẹ̀ ni tí wọ́n jọ ń gun kẹ̀kẹ́ tí wọ́n jọ ń. ìfàsẹ́yìn náà ni. ẹ wo ọkùnrin kan ó jẹ́ assistant VC ní yunifásitì ó wá ńlá àlàyé kò gbé gbèsè sí wọ́n dẹ̀ demote ẹ̀ sí ordinary lecturer wọn ò tún wá transfer lọ sí school bòmí school yẹn náà ló wà ìwọ tó yẹ pé àwọn èèyàn káwọ́ sẹ́yìn tó wájú ẹ̀ tí wọ́n ṣe yẹsà òun náà padà wá ń ṣe yẹsà fún ẹlòmíì the same school. kábíyèsí Olódùmarè. ẹnìkan pè mí ní àná ìyá yẹn pè mí ọmọ ẹ̀kọ́ ló pè mí ìyá yẹn ní ọmọ òun ló ní problem yẹn ó ní láti level 14 wọ́n já wá sí level 7. láti 14. wọ́n já wá sí level 7 bẹ́ẹ̀ 7 or 9 wọ́n ṣàjà ìyá yẹn sunkún ni ó ní ta ló ń fẹ́ ro tòun fún. àlá jẹ́ ohun pọn pàtàkì àwọn amòkùnṣèkà wọ́n á máa lo àlá láti da ìrìn àjò ayé ènìyàn rú. Amsat Lukman ní kẹ́ gbàdúrà fún. orúkọ Jésù. Amen. gbogbo orísun ìran ibi àlá ibi lórí ayé rẹ̀ ó yẹ kó gbẹ dànù. Olóyèdè Fẹ́mi Emmanuel ní kẹ́ gbàdúrà fún. ilẹ̀kùn àánú ńlá kó ṣí fún yín gbogbo ibi tí a ti fi ohun rere dùn yín nínú ìrìn àjò lórúkọ Jésù agbára Ọlọ́run kó gbà lé yín lọ́wọ́ ayé yín kó tẹ̀síwájú. Rafiu Adéníjì ní kẹ́ gbàdúrà fún. Mr. Rafiu mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìrìn àjò ọdún kan tó ń fẹ́ sọ di 40 ọdún mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù Kristi agbára Ọlọ́run kó mú ọ tẹ̀síwájú ogun yẹn kó wọlẹ̀ lọ. Àròyé Debbie Pópóọlá ní kẹ́ gbàdúrà fún. mo gbàdúrà fún ọ lórúkọ Jésù olùrànlọ́wọ́ ìrìn àjò rere kó wá ọ rí kó rí àánú gbà. Adéríbigbé Adéyínká ní ẹ gbàdúrà fún. mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi ilẹ̀kùn tó ń kàn yẹn àánú kó ṣí olùrànlọ́wọ́ tọ́lọ́run ti ṣètò tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó gbé ọ débi tó ń fẹ́ lọ yẹn lórúkọ Jésù ẹ lọ pàdé ara yín. Victor Bandele Àgbélẹ̀yẹ ní kẹ́ gbàdúrà fún. mo gbàdúrà lórúkọ Jésù lẹ́tà ayọ̀ tó ti ń retí yẹn kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó rí àánú gbà. ọ̀dà sà àlá sọ lè ṣèdíwọ́ eré èèyàn sá. ó náà ni mò ń ṣàlàyé sá. lálàá. bẹ́ẹ̀ ni.
òun náà ni mò ń ṣàlàyé ẹni tó lálàá pé òun kiri ata ìyẹn ṣàṣefihàn ìpọ́njú bẹ́ẹ̀ ni ẹni tó lálàá pé òun kiri ata tó bá ń já ta ń kọ́ tí ń ẹ̀tọ́ àbí tó ń já ata gan ìpọ́njú nìyẹn. kọ̀nfàmù. ọkùnrin kan wà láti Côte d'Ivoire ó pè ọmọ Nàìjíríà náà ni ó ní iléeṣẹ́ Côte d'Ivoire ó ní iléeṣẹ́ Nàìjíríà àlá tó máa ń lá ní ṣùgbọ́n kò gbé gbèsè títí tó fi wọ gbèsè tí gbogbo ẹ̀ fi tán kò gbé gbèsè. tí a bá ń ṣàgbín lójú oorun kọ́. ìyẹn náà burú bí èèyàn bá ń ṣàgbín àbí orí rẹ pé àbí àwọn àtàwọn ọmọ rẹ ń ṣàgbín ìgbà míì ẹnìkan ló máa dá ṣàgbín yẹn ìgbà míì á rí pé òun àtàwọn ọmọ òun lọ́jọ́ ń ṣàgbín yẹn ìyẹn ni pé ìfàsẹ́yìn fẹ́ wọnú ìdílé yẹn bẹ́ẹ̀ ni ìfàsẹ́yìn ó fẹ́ wọnú ìdílé yẹn àbí ohun kan tí o ṣe pé ìgbín ò ní speed yẹn ni pé ìrìn àjò tó yẹ kí wọ́n rìn kíákíá kó bọ́ síbi ògo wọn pẹ̀ lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ sọ̀kan lẹ́ẹ̀kan ní téèyàn bá lálàá pé òun padà sí secondary school ẹni kan sọ fún mi láìpẹ́ pé òun ríra pé òun wọ aṣọ school tóun ti aṣọ tóun ti táwọn wọ ẹni dẹ́ ti jáde ní ti almost 30 years ago ó dẹ̀ ríra ẹ̀ wọ́n á ní mo ní ohun kan wulẹ̀ ń lé lọ́wọ́lọ́wọ́ ó láwọn fẹ́ gba ìwé ìgbélú wọ́n ní ẹ lọ múra sí i kó lè bá tẹ̀yìn lọ́wọ́ ọjọ́ kejì ni wọ́n sẹ́ndí lẹ́tà sí pé wọ́n dìnnà ẹ̀ bí èèyàn bá ń ṣe nǹkan gidi lọ́wọ́ àbí nǹkan lẹ̀kùn fún ibi gíga kan téèyàn lárú àlábẹ́ yẹn ìjákulẹ̀ lèèyàn máa rí. ìjákulẹ̀. bẹ́ẹ̀ni ìjákulẹ̀ lèèyàn máa rí. bí wọn bá ń wẹ̀ nínú odò nǹkan tó lálàá ti ń wẹ̀ nínú odò. bọ́ọ̀lù ẹ̀ ṣe mọ gbogbo ẹ̀yin náà ti di wòlíì. oríṣiríṣi là á mọ̀ gbọ́. bí èèyàn bá ń lálàá nínú odò ìyẹn ṣàfihàn wàhálà àti ìdààmú. bẹ́ẹ̀ni wàhálà àti ìdààmú olótúmọ̀ sí. tí ò ní rólùràn lọ́wọ́. bẹ́ẹ̀ni wàhálà àti ìdààmú ni lẹ́yìn bá lálàá pé èèyàn ń wẹ̀ nínú odò. bẹ́ẹ̀ni. oríṣiríṣi. lẹ́yìn bá lálàá pé èèyàn ń rí ìhòòhò. ẹlòmíà rẹ̀ pé òun rí ìhòòhò. ìyẹn ni pé àṣírí ẹni yẹn ò ní pẹ́ tú. tí ó tú pátápátá báyìí. lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lónìí lórúkọ Jésù àṣírí yín ò ní tú. Amen. gbogbo ẹni tó kùkù dẹ̀ ti tú sí òhò lórúkọ Jésù ti Násárẹ́tì Ọlọ́run yóò daṣọ àṣírí bò yín. Àmín. béèyàn bá ń gbúrò pé wọ́n ń lùlù àbóríra ẹ̀ pé òun lùlù lójú oorun ìyẹn ni pé láìpẹ́ láì jìnnà ẹni yẹn yóò gbúrò ìbànújẹ́. ṣé bí nǹkan ayọ̀ ni lù kí wọ́n mọ̀ lù wọ́n mọ̀ jó. rárá béèyàn bá ríra ẹ̀ pé òun lùlù àbí òun gbúrò ìlù lójú oorun kó tètè gbàdúrà láìpẹ́ wọn á jíṣẹ́ ìbànújẹ́ kan fún gbogbo ẹni tó ń wò mí níbikíbi tó ti ń wò mí lórúkọ ní èyí tó kù kí ọdún èkó parí oníṣẹ́ ìbànújẹ́ ò ní jẹ́ fún yín. Amen. bíyàn bá bọ́ tí ẹ mọ̀ pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní àwọn àlá rere náà wà tó yẹ kéèyàn ṣiṣẹ́ lé lórí kó lè wá sí ìmúṣẹ. fún àpẹẹrẹ ẹnìkan sọ fún mi pé gbogbo àlá tó ń máa ríra wọn ni pé bí kò ríra wọn pẹ̀lú president bí kò ríra wọn pẹ̀lú àwọn òṣèré tó jẹ́ pé well known face. àwọn celebrity. ṣùgbọ́n ìyà ń jẹ ohun tó yẹ kó jẹ́ náà fi hàn ìdàkejì ohun tó yẹ kó jẹ́ ló jẹ́ lójú ayé. so ìdí nìyẹn irú ẹni bẹ́ẹ̀ tó ń lá àwọn àlá rere bẹ́ẹ̀ yẹn ó yẹ kó gbàdúrà sí fún ìmúṣẹ àwọn àlá rere tó ń lá yẹn. Mr. Bandele Mustapha ní téèyàn bá lálàá tí bá ń wú ẹ̀gẹ́ tí bá ń wúwo ẹ̀gẹ́ tí ń kórè ẹ̀gẹ́ nú oko ńkọ́. ohun tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run fẹ́ láàánú àbáyọ kan fún un ẹ̀gẹ́ jẹ́ ṣẹ́rí àlá kì í ṣe kan tí wọ́n lè túmọ̀ direct ẹ̀mí Ọlọ́run òun ló máa ń darí ìtumọ̀ téèyàn máa fún àlá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ ìkórè yẹn mí pé ohun rere kan ń bọ̀ lẹ́yìn làálàá tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́. tó bá jẹ́ ti sùn ńkọ́ tí èsì ẹ̀gẹ́. ìbùkún ni. kọ̀nfàmù ìbùkún nìyẹn tí ò nídìí àti làálàá kankan. ṣùgbọ́n yóò gbàdúrà fún ìmúṣẹ májẹ̀mú yẹn. èèyàn lè wòlíì lè sọ ìran ayọ̀ fún yàn kó má ṣe. aláàpẹ̀ yẹn ń jẹ lójú oorun ńkọ́. òun ló burú jù sá òun ló burú jù. tí wọn bá ń jẹun lójú oorun. bẹ́ẹ̀ni láti ibi oúnjẹ ojú oorun wọn á máa gbé àìsàn sínú ayé ènìyàn láti ibi oúnjẹ ojú oorun wọn á máa gba ohun rere lọ́wọ́ ènìyàn. bẹ́ẹ̀ni
láti bí oúnjẹ ojú oorun ohun rere tó yẹ kó tán síyàn lọ́wọ́ wọn á dẹ̀gbà sọnù láti bí oúnjẹ oorun wọn á máa dá ẹ̀mí yàn kúrú. Ọkùnrin kan bíi 2 weeks ago ó wá lálàá pé ẹnìkan fẹ́ gbé oúnjẹ fọ́mọ òun lójú oorun ó wá gba oúnjẹ yẹn lọ́wọ́ ẹni yẹn lójú oorun ó wá jẹ ọkùnrin yẹn ti kú báyìí. Meanwhile ìyàwó ẹ̀ máa ń wá sọ́dọ̀ wa ẹ̀mí Ọlọ́run rán wa sí pé kó sọ fọ́kọ ẹ̀ pé kó yọjú ṣùgbọ́n sọ pé dáàdi pásítọ̀ ṣọ́ọ̀ṣì àwọn wọn ní káwọn máa lọ sí ṣọ́ọ̀ṣì ibì kankan. Ìyàwó yẹn tó wá ń yọ lẹ́nu gbà tó wá lálàá yẹn tó wá sick wọn ní dáàdi ti sọ fún mi láti last week Wednesday pé ẹ máa sick pé kẹ́ ẹ wá. Ohun tó sọ ni pé wọ́n ní káwọn máa lọ ibì kankan. Ẹni ní gbogbo ìgbà níyàwó òun máa rí ọmọ ńlá rí bàbá òun tó ti kú lójú oorun ó ní kíkìnì tó máa yùn. Ẹ jẹ́ kí wọ́n pè ká lẹ́yìn ká gbàdúrà a ó béèrè ìtọ́ni Ọlọ́run lórí ẹ̀. Ọdẹ́bíyì Ọpẹ́yẹmí ó ní òun nídìí àdúrà very urgent. Mo gbàdúrà fún ọ gbogbo ríru omi gbogbo ìjì tó ń jà ọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run tó ní agbára lórí afẹ́fẹ́ àti ìjì lórúkọ Jésù kó pa wọ́n lẹ́nu mọ́ ìtura kó dé fún ọ kó rọ́nà lọ. Mariam Tijani ó ní téèyàn bá lálàá tó bára rẹ̀ ń pa títí ń gbádùn gbáà ní patí yẹn bóyá Wasiu Ayinde ní lùlù ní àbí Atóríṣe ní àbí Tọ́pẹ́ Àlàbí tí ń kan lù sí ń dì pé kí ni túmọ̀ yún. Ṣé rí ó pé oríṣiríṣi gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́kọ̀ọ́ a lè kàn lè máa fún ìtumọ̀ bẹ́yẹn a ó gbàdúrà ó béèrè ìtumọ̀ ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tẹ́mi mọ̀ ni pé béèyàn bá lálàá tó ń ríra ẹ̀ tó ń ṣe fàájì tó ń mu ọtí ìyẹn ni pé ẹ̀mí òṣì wọ́n ti gbé sínú ayé nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀mí òṣì ni òṣì ló máa padà ta ẹni yẹn. Kábíyèsí Ọlọ́run. Tẹ́ bá lálàá pé ẹ̀rọ ayé gbé ẹ ṣáà mọtí gbogbo yín wà ẹ ń ṣe yàrá. Irú àláwo lọ dáa jù kéèyàn máa láláyé. Ẹ ṣeun ẹ̀yin náà ti mẹ́nu kan díẹ̀ ẹni kéèyàn rí iṣu kéèyàn máa kórè iṣu kó máa kórè àgbàdo. Ọ̀dà ìbálòpọ̀ ńkọ́. Ó tún burú sà ó fẹ́ lè burú ju oúnjẹ ojú oorun lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà níbi gíga ló ti jábọ́ lédè látàrí pé ìyàwó wọn ńlá láì ìbálòpọ̀ tí ó dẹ̀ sọ síta. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀gbọ́n tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ti jábọ́ láti ipò gíga látàrí pé ìyàwó ló ńlá láì ìbálòpọ̀ ni wọ́n bá sùn ṣùgbọ́n ọkọ ló máa wálẹ̀. Kí ló dé kí ni tọkọ. Ìdí ni pé obìnrin tí wọ́n ń bá lò lójú oorun obìnrin yìí ní ọkọ ọ̀run ni. Ọkọ ọ̀run yẹn ni ó wà máa gbógun ti ọkọ ayé pé àyè ibi tóun tó dúró sí ìhun ló yẹ kóun wà ń bẹ. Akíntọ̀mí Agúnbíadé ó ní gbogbo ìgbà ló mọ́ lálàá tóun ríra àwọn sùkúù tóun lọ tẹ́lẹ̀ ó ní kí ló fààyàn. Àdúrà láàfin mọ tó fà ṣùgbọ́n tí èmi fẹ́ sọ tó bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ni pé kó tètè lọ múra àdúrà nítorí pé ìfàsẹ́yìn ni. Ọdẹ́bíyì ní téèyàn bá ń jẹun lójú oorun tó wọ́n gbẹ́ja gbàgùdù síwájú rẹ̀ bíi pẹpẹ súùpù tí ń jẹ ìjà. Ohunkóhun tó lè gbé síwájú yàn lójú oorun ibi ogun náà fẹ́ gbé sínú ayé yàn ohunkóhun tó lè kọ́ gbé sàláàdì fún ẹ ibi ni. Ìṣọ̀lá Bándélé Sáràtù Bándélé oníkẹ́ gbàdúrà fáwọn. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù gbogbo agbára tí ń bá yín ṣe orogún ògo Ọlọ́run kò gba agbára lọ́wọ́ wọn. Àwọn agbára kan máa bá yàn sorogún ògo bíi bò. Wọ́n ní kò tí ì tó kó ṣàṣeyọrí. Ṣóun nìkan ni. Bẹ́ẹ̀ ṣé òun nìkan ni. Ti gàràgàrà rẹ̀ tiẹ̀ pọ̀ jù nígbò lọ́bẹ̀rẹ̀ náà. Ǹjẹ́ mọ̀ pé ẹnìkan pè mí last week má gbàdúrà fún wọn níta ló ń bá yín sorogún ògo ó lóun ò mọ̀ pé ọkọ òun ò dẹ̀ níyàwó méjì o gbẹ́lágbé. Bá ní Olúwa níbo lẹni wọ́n ti ń bá ẹni sorogún ògo ǹjẹ́ mọ̀ pé inú ṣọ́ọ̀ṣì ibi tó ń lọ ni. Àwọn tọ́jọ́ yàn gẹ́gẹ́ bí mínísítà ni wọ́n tún ń gbógun tì. Ṣé ẹ ti gbọ́ yẹn rí nílé Ọlọ́run? Déwálé Àjàní làwa ní kẹ́ gbàdúrà fún un. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ohun rere tó ń ti ń dà níyàn mo rí pé ẹni yẹn ó náwó báyìí bí ìgbà tó fẹ́ gba nǹkan. Gbogbo ohun rere tó ń dà níyàn fún tó ti gbàwẹ̀lẹ̀ lórí tó ti gbàdúrà rẹ̀ lórí kí ilẹ̀kùn oṣù yìí tó tì ọ̀run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Àrẹ̀mú Nurudeen ó ní òun mọ̀ lálàá pé gbogbo ògbà ló ń bára àwọn ní ilé táwọn ń gbé tẹ́lẹ̀ bíi family house. Ṣé mo kó ni mo kọ́kọ́ mẹ́nu kan lẹ́ẹ̀kan dípò kí ẹni máa lọ síwájú ẹ̀yìn ni ó máa lọ bẹ́ẹ̀ ni ẹ bá ti wà níbi gíga kan yóò bára ẹ̀ nísàlẹ̀ ni. Aláyàn dá. Kò dáa rárá kò dáa rárá. Ǹjẹ́ kéèyàn lè gbàdúrà kó mọ̀mọ́ lálàá rárá. Rárá o
mo sọ lẹ́ẹ̀kan pé ìwé Joel orí kejì ẹsẹ̀ kẹtàdínlógún àlá jẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún yàn olùrànlọ́wọ́ ètò ni. bẹ̀tẹ̀ àwọn míì wà tí ì lálàá. ẹ kò dáa. mo rí ẹni tó sọ pé òun ì lálàá rí. kò dáa sẹ́ẹ̀ ṣé pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní béèyàn ò bá ríran tí ò gbóhùn ó yẹ kó lálàá o. Ibrahim Adékẹ́mi ní ká gbàdúrà fún. ẹ̀bùn Ọlọ́run ni àlá jẹ́ fún àwọn ènìyàn atọ́nà ni olùrànlọ́wọ́ ètò ayé wa ni. Ibrahim Adékẹ́mi ní ẹ gbàdúrà fún. mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹni tó yẹ kó o ti pàdé tó o ti pàdé tí ó jẹ́ kí ìrìn àjò rẹ ayé rẹ kó yá gbọ́ tó o bá lè ṣàmì láàrin ọjọ́ mẹ́ta òní ẹ lọ pàdé ara yín. gbogbo àwọn tó ti láàlá kan àbí ẹ̀kejì tí ètò ìbá parí kọ́ bẹ̀rẹ̀ sí pè ohun tí Ọlọ́run wọn mi wá ṣe nìyẹn. sọ àlá má wulẹ̀ fi mi níṣẹ́ rẹpẹtẹ sọ àlá tó lá á sọ ìtumọ̀ rẹ̀ bóyá ìta máa bá council ni bóyá ìta máa bẹ gbé ìgbésẹ̀ rẹ̀ lórí kó lè come to fulfilment ni. ní àwọn àlá yẹn. èmi kọ́ ni màá sọ àlá tó lá fún ọ. adúpẹ́ pé òkun fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àwọn èèyàn tí wọ́n mọ̀ pé yín lórí nọ́mbà wo ṣe ní WhatsApp. bẹ́ẹ̀ni ẹ lè pè sórí 081 58 08 9447 +234 +234 01 58 +234 81 81 58 58 08 08 94 47 +234 81 58 58 08 94 47 tàbí +231 +231 80 60 85 52 ẹ tún pè lẹ́ẹ̀kan sí. +231 234 +234 80 60 85 52 53. wọ́n ti ń pè yín. lọ́gán tí ó dé òòlù.